Ìṣirò níṣẹ́jú kan. Nínú ẹ̀kọ́ ṣáájú a ṣàlàyé ó rọrùn láti máa multiply nọ́mbà kí nọ́mbà ibi yòówù tó yọ̀ bá rí kógún dé pẹ̀lú àsán 1. A sì rí bá ṣe lè mọ multiply tó bá jẹ́ pé 1 tó bá jẹ́ díjìtì méjì ní gẹ́gẹ́ bí 11. Ọ̀nà ni gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 3102 times 11. A ní ká má dára láàmú ká fi ìṣirò sí parí ká dẹ̀ fi ìṣirò sẹ́yìn. Káwa máa mú nọ́mbà oní méjì méjì látẹ̀gbẹ́ ọ̀tún ká máa rò wọ́n papọ̀. 0 plus 2 0, 2 plus 0 2, 0 plus 1 1, 1 plus 3 4, 3 plus 0 3. Eléyìí ni ó jẹ́ ánsà wa. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí à ń mú nọ́mbà méjì méjì kí ló fà? Torí pé multiplier wa ń bí báyìí multiplier ni tá a fi multiply nọ́mbà kan díjìtì méjì ni o. Bó ní tó bá yẹ pàṣán wọn àta ní díjìtì mẹ́ta ní ńkọ́ ẹbí àpèjúwe tí n bá ní 203 times 11. In tí ń fi máa yí 0 kọ̀ọ̀kan síwájú àtẹ̀yìn méjì méjì máa fi sílẹ̀ torí pé mẹ́ta ni àwọn 1 yóò jẹ́ 0 0 0 0. Màmá rò wọ́n papọ̀ ní mélòó mélòó ní mẹ́ta mẹ́ta torí multiplier mi ń bí báyìí 1 mẹ́ta ni o. Ajá sí pé lè ọmọ jẹ́ 3 àbí 5 ẹ̀rí pé mẹ́ta mẹ́ta ni mo mọ̀ láti àpò ọ̀tún mi 2 2 ságbá wíbà so òní ẹ̀bọ́ ni tọ́wọ́ ẹ̀pọ̀ mẹ́rin mo ní kọ́ 2 1 0 4 3 2 àsán 1 mi níbí báyìí mẹ́rin ni o torí multiplier mi díjìtì mẹ́rin lásán 1. Ní tí máa ṣe òun náà ni pé màá yí 0 mẹ́ta síwájú àtẹ̀yìn máa wá máa ro àwọn nọ́mbà wọn papọ̀ ní mẹ́rin mẹ́rin látàpọ̀ ọ̀tún mi. Ẹ rí pé mẹ́rin aláwọ̀kọ́ ni o ìròpọ̀ wọn yóò jẹ́ kí ni o yóò jẹ́ 2. Màá tún mú mẹ́rin eléyìí tọ́kàn yín yọ ìkan kúrò so eléyìí yóò jẹ́ 5. Màá tún mú mẹ́rin tó kún pẹ̀lú kí n yọ ọyọ kan kúrò so tí èmi bá wọn eléyìí yóò jẹ́ kí ni o 9. Màá tún mú mẹ́rin tó kù ẹ rí pé kí ni ó tún fún wa yóò tún fún wa ní 9. Màá tún mú mẹ́rin tó kù 7 eléyìí yóò jẹ́ 8. Màá tún mú mẹ́rin eléyìí tó kù kí lélẹ́yìn ó fún wa yóò máa fún wa ní 7. Màá tún mú mẹ́rin eléyìí tó kù 3. Màá tún mú mẹ́rin eléyìí tó kù 3. Màá tún mú mẹ́rin eléyìí tó gbẹ̀yìn 2. So òun náà ni in tí èsì wa tí ó máa jẹ́ ìjà rẹ̀ tí ó sọ ìntẹ́lẹ̀ ọmọ jẹ́ fún mi o. Lágbárí wa láì lo ẹ̀rọ ìṣirò ẹ lè fi èsì yín sọ̀rọ̀ sábàlá ìrírí.